ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ o. Ǹjẹ́ ẹ gbọ́ nǹkan tí Alhaji Wasiu Ayinde Marshal, the incoming ọba Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú sọ lórí ọ̀rọ̀ arábìnrin Ogechi èyí tó bímọ fún Alhaji Wasiu tó sì gbé ọmọ ọ̀hún jáde níbi tí a ti rí àwọn méjèèjì èyí tí wọ́n ti ń sọ̀rọ̀ àgbọ́ níbi tí ọmọ yìí náà èyí tí a mọ orúkọ rẹ̀ sí Àdùkẹ́ Azizat Marshal tóun náà ti sọ̀rọ̀ tó jẹ́ ká mọ̀ wípé ó ń gbọ́ pé bàbá òun trilóníà ni òun sì rí bí bàbá òun bó ṣe ń bu àwọn èèyàn ní millions tó sì jẹ́ wípé ìyà ń jẹ òun àti ìyá òun níbi tí àwọn wà tí bàbá òun ò sì tọ́jú òun débi pé yóò béèrè òun. Ẹ̀yin tèmi eléyìí gbẹnu tán ọ̀rọ̀ yìí ló ti ń jà rìnrìn káàkiri orí ayélujára tí àwọn èèyàn ń retí kí Alhaji Wasiu Ayinde kún ó jáde kún wá sọ̀rọ̀ lórí ọmọ náà bóyá kún tiẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn làwọn lọ́mọ yìí àbáwọn kọ́ làwọn ní àwọn èèyàn ti ń retí èsì láti ọ̀dọ̀ wọn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o Alhaji ti jáde o wọ́n sì ti wá fọ èsì. Èsì tí Alhaji fọ̀ ó lágbára o ó lẹ́tìkẹ́ o kí ló dé ẹ̀yin obìnrin sì máa ní tìjú díẹ̀díẹ̀ kí lẹ̀ ń wá lọ́dọ̀ àwọn olórí yín gan-an ṣe rí àtàwọn olórin àtàwọn eléré èmi ò lérò wípé àwọn obìnrin tí wọ́n kàn máa ń jura wọn anyhow bíi sàárà tí wọ́n lọ máa ń fún àwọn òṣèré àtàwọn olórin yìí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe nígbà tẹ́ ẹ bá ti wá lóyún ọ̀ràn tẹ́ ẹ lóyún ẹ̀sín wàá jáde máa pariwo wípé wọn ò bá yín tọ́jú àwọn ọmọ kí lẹ lérò tẹ́lẹ̀ àwọn tẹ́ ẹ ti mọ̀ wípé wọn ò lọ́mọ kankan tọ́jú wà lọ gbéra yín lé wọn lọ́wọ́ nígbà tẹ́ ẹ bá ti wá lóyún ìjà tẹ́ lóyún ẹ̀sìn wà máa gbé àwọn ọmọ yìí káàkiri orí ayélujára ní jẹ́ káwọn èèyàn ó gbádùn ní jẹ́ káwọn èèyàn ó gbọ́ràn mọ̀ sunkún ẹ̀sìn kiri wípé wọn ò bá yín tọ́jú àwọn ọmọ ṣojú yín fọ́ ni abẹ́yìn ò rí wípé àwọn tẹ́ ẹ lọ ń jura yín fún yìí bíi Alhaji Wasiu Ayinde ìyàwó mélòó lẹ lérò wípé wọ́n ti ní kì í ṣe yọ̀ọ̀kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin ó ní ìyàwó tí Alhaji Wasiu ní bẹ́ẹ̀ sì ni ojú yín ò fọ́ ẹlẹ́ ojú yín lẹ̀ kedere rí àìmọye àwọn obìnrin tí wọ́n ń jáde lọ́tún lósì wípé àwọn bímọ fún Alhaji wọn ò sì tọ́jú wọn síbẹ̀síbẹ̀ náà lọ máa làbò yín lẹ̀ lọ máa làbò ẹ̀sìn lọ máa làálẹ̀ fáwọn olórin àwọn eléré wà ní wọn ò bá yín tọ́jú àwọn ọmọ ìwọ tó ò bá ti lè patan mọ́ ìwọ tó já wípé iṣẹ́ ló ń pín ìdí rẹ tó ń pín òbò rẹ káàkiri bíi giveaway o ní láti ṣe kíni rẹ́dì láti tọ́jú ọmọ torí wípé ńgbà tó o bá ti lọ lóyún ẹ̀sìn táwọn bá bọ́ tọ́jú ọmọ mọ́ wá sí orí ayélujára kó wá máa dààmú wa kó máa sọkún ẹ̀sìn kiri wípé ọkùnrin kan ò bọ́ tọ́jú ọmọ láì ṣe wípé ojú yín fọ́ ojú yín làálẹ̀ ẹ̀yin náà ti mọrú ẹ̀dá tí Alhaji Wasiu Ayinde Marshal èyí tí wọ́n jẹ́ ẹ̀yin tèmi a ní èsì tí Alhaji fọ̀ ó mọ̀ ní agbára ṣé ni Alhaji jẹ́ ká mọ̀ wípé obìnrin kóbìnrin o èyí tó bá ti wá ṣe kiri tó bá ti làbò lẹ̀ bí ò ṣe yẹ kó là á tó wá lóyún ẹ̀sìn lọ́dọ̀ àwọn wọn ní sàárà ni wọ́n ló wá fi òbò rẹ̀ ó wá fi ṣẹ̀sín ni ó wá fi òbò rẹ̀ ó wá fi ṣe sàárà ni bó wá sì tó lọ lóyún tí ò yẹ kó ní wọ́n ní sàárà ni irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ o tó túmọ̀ sí wípé ó ti dọmọ ìjọba tó túmọ̀ sí wípé ẹyin tó bá wù ò ní kó fi ọmọ òun ṣe Alhaji Wasiu Ayinde ó ti fún Ogechi lésì o wọ́n ní ọmọ sàárà ni lọmọ tó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tèmi rí wípé eléyìí mọ̀ ga eléyìí mọ̀ gbẹnu tán. Èsì tí Alhaji Wasiu Ayinde fọ̀ yìí òun ló jẹ́ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú wọn lọ́sùn lósì wípé ṣe báwọn náà lọ́mọ obìnrin wọn ní dájúdájú ihun tí wọ́n ń ṣe káàkiri fún àwọn ọmọ obìnrin yìí òun ni wọ́n ò ṣe fún ọmọ wọn náà o wọ́n ní Alhaji ń hùwà bí ẹni tí ò lẹ́rìí ọkàn wọ́n ní Alhaji ń hùwà bí ẹni tí ò tiẹ̀ ní àánú lójú rárá wọ́n ní Alhaji wọ́n ní kì í ṣe bàbá wọ́n ní kì í ṣe bàbá alálùbáríkà kan ẹ̀yin èèyàn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde tán bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn oríṣiríṣi kọ́mẹ́ǹtì láti rí èyí tó ń fly káàkiri orí ayélujára lórí èsì èyí tí Alhaji Wasiu yìí fọ̀ ní orí live níbi tí wọ́n ti ń kọrin ẹ̀yin tèmi àwọn èsì yìí mà gbẹnu tán ibẹ̀ náà láti rẹ́nìkan tó ní you will understand better when them sing the same song for your daughters in near future
enjoy the cruise with your age. Abẹ́ẹ̀rí wọ́n ní aláàjì wọ́n ní yóò yé wọn yégé nígbà tó bá yá tí àwọn ọmọ náà àwọn ọmọ tí ó tara wọn jáde àwọn ọmọ obìnrin wọn táwọn náà bá korú ọkùnrin bíi tiwọn tí wọ́n wá ń ṣe wọ́n báṣabàṣa tán tí wọ́n báṣubàṣu tí wọ́n ń fọ̀rọ̀ ayé wọn báyìí tí wọ́n fi ń kọrin wọ́n ní ìgbà náà ó ní tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí wọ́n fi ń ṣẹ̀fẹ̀ tán fi ń rẹ́rìn tínú wọn ń dùn tí wọ́n ń cruise wọ́n ní ìgbà náà ní òwò ayé wọn ẹ̀yìn tèmi eléyìí mọ̀ ga bẹ́ẹ̀ náà lẹ́nìkan ní what message are you passing to our youth ó mọ̀ ṣe o àbẹ́ẹ̀rí báyìí wọ́n ní irú mẹ́sẹ̀gì wo gan ni aláàjì bí ibi tí ọjọ́ orí wọn dé yìí tí wọ́n ń try láti pass sí àwọn youth wa àwọn ọ̀dọ́ wa wọ́n ní irú mẹ́sẹ̀gì wo ni wọ́n ń try láti pass sí wọn ṣé wọ́n ń kọ́ wọn wípé káwọn náà mọ orú wà èyí tí wọ́n ń wù yìí ni àbí bò ni ẹ̀yin tèmi eléyìí ga o àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹnìkan ní sí honourable father abẹ́ẹ̀rí nǹkan báyìí bẹ́ẹ̀ náà lẹ́nìkan ní may your daughters end up with men like you wo àwọn oríṣiríṣi kọ́mẹ̀ntì láti rí èyí tó ń lọ káàkiri orí ayélujára torí wípé àwọn èèyàn wà so disappointed nínú Alhaji Wasiu Ayinde pé bí ọjọ́ orí wọn ṣe tó yìí kí wọ́n wá jáde kí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lẹ́nu ẹ̀yin tèmi eléyìí ga o ẹ jẹ́ ká gbọ́ ihun tí Alhaji Wasiu Ayinde Marshal èyí tó tiẹ̀ sọ tí wọ́n fi fèsì fún arábìnrin Ogechi àti wípé lọ́wọ́lọ́wọ́ báyìí gan arábìnrin òṣèré èyí tí a mọ orúkọ rẹ̀ sí actress Liz da Silva òun náà ti jáde ó sì ti wá sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde Marshal èyí tí wọ́n sọ kó tó di wípé a gbọ́rọ̀ lẹ́nu actress Liz da Silva ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Alhaji Wasiu Ayinde èyí tí wọ́n sọ nínú orin yìí. Ẹ̀sìn àwọn ọmọdé yìí pọ̀ ó máa lọ ilé kọ́yìn ó máa lọ ilé kọ́yìn ó máa lọ ilé kọ́yìn sàrà ni. Ó máa lọ ilé kọ́yìn ó máa lọ ilé kọ́yìn ó máa lọ ilé kọ́yìn sàrà ni. Sí ní lẹ́nu mo mọ̀ pé ẹ máa sọ yẹn ní lógo láìpẹ́ ókè ẹ̀sọ́ bluetooth yín lẹ̀ ẹgbẹ́ lọ sórí TikTok kókó lórí TikTok ẹsẹ̀ lórí Facebook ókè. Abẹ́ẹ̀rí ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Alhaji Wasiu yìí obìnrin tó bá tún wá lajú kalẹ̀ tó lọ làbólẹ̀ fún aláàjì a jẹ́ wípé ó lọ fira rẹ̀ ó lọ fi ṣe sàárà ni ọmọ tó bá sì tún bí náà ó ti di ọmọ sàárà ẹni bá létí kó gbọ́ ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí dùn actress Liz da Silva débi wípé òun náà jáde ó sì sọ̀rọ̀ sókè wò ó gbẹnu tán ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu actress Liz da Silva. Ayinde,
kí tún lè lè tó tún kọ báyìí nítorí lọ́n òun wo ló tún kọ sílẹ̀ báyìí ó kọ tiẹ̀ wo láàárọ̀ kùtùkùtù ó kọ tiẹ̀ wo pé kò kọ tiẹ̀ dá everywhere rú ni kí ló tún kọ báyìí òun wo tún lè lè báyìí ṣẹ́rin tó kù ta tún máa jó sílẹ̀ lè bá Àyìndé ó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tó ní nígboro mọ̀ papọ̀ gan-an wọ̀ pé àwọn ọmọ ẹ̀ àpọ̀ ó dẹ̀ mọ̀ pé púpọ̀ nù wà bìnrin ni wá ṣó ilé lè tó tún kọ yìí bàbá mi prayer point rèé o prayer point lélẹ́yìí kí ìdè ti gbé sílẹ̀ báyìí o lọ́n ṣàánú mi má jẹ́ san sàá ọkùnrin sọ bẹ́ẹ̀ pé kí lóun ṣàánú ẹ kó má san sàá ọkùnrin kí lélẹ̀ jọ ṣé ọ̀tọ̀ tí gbogbo àtàtún màmá jó sí lélẹ́yìí báyìí tá a bá tún lọ pàtí báyìí lùbùkù tó tún gbé sílẹ̀ yìí látún ọmọ ajó sí Àyìndé òhò lẹ́tọ̀ ṣe kó dáa lùbùkù ló lù sílẹ̀ yìí Àyìndé bàbá mi kọsí bá ní bàbá wọn sì wọn wèrè kan máa ní who is your father ìwọ àti ta ni problem yìí ni Àyìndé bàbá títí wá ní bàbá tí wá ní wẹ́sẹ̀ boy ṣó let me zip it bí àṣà ya wòlíì á ní zip it. I reserve every of my comments. Àyìndé, bàbá mi, mélòó mo pè ẹ́? O tún ti ṣe léyìí náà, o ti everywhere rú. Lesson learned. Tó bá ti ń fẹ́ ènìyàn kan, tí wọn bá ti sọ fún ẹ pé kò níyún, má níyún o, má ṣẹ̀sín ara ẹ o. Kò ń ṣe gbogbo ènìyàn tí ń bẹ̀ sùn tí ń dùn ẹ ló nífẹ̀ẹ́ o bí nìyẹn bá ń bọ̀ tó bá fẹ́ kàn tó bá ń pariwo I love you irọ́ ni o situational love ni o ní time yẹn ni love yẹn wà ń bẹ o tó bá wá mọ̀ pé òun fẹ́ nìyàn kan tó mọ̀ pé wọ́n pẹ̀lú nìyàn yẹn level tọ̀tọ̀ lẹ́wà ẹ̀ẹ́jọ́ dọ́gba o meet up to that person's standard ṣeré tó fẹ́ ṣe ń bẹ̀ kó get out eré burúkú tó fẹ́ ṣe tó ń dùn mọ́ ẹ níbẹ̀ kò get out tó bá fi ẹ́ hàn bí tó fi ẹ́ hàn yẹn bẹ́ẹ̀ ló mọ̀ sí o wọ́n wá lọ ṣeré títí o wá ṣe é débi olóyún obìnrin àwọn mistakes tá à ń ṣe pọ̀ but I repeat let me zip it bí àṣà ya wòlíì zip it. abẹ́ẹ̀rí báyìí ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu actress Liz Silva ọ̀rọ̀ náà ká lára tó fi mú náà tó fi jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá lóyún kóyún kan tí ò yẹ kẹ́ ẹ ní ẹ wò oyún ẹ̀sìn lẹ́ni o bí wọ́n ṣe jáde tí wọ́n wàá fi yín ṣẹ̀sìn bí Alhaji Wasiu Ayinde bí wọ́n ṣe ń fi yín ṣẹ̀sìn kò yé yín ni àwọn olórin àwọn eléré orí ìtàgé kì í ṣàwọn tẹ́ ẹ kàlẹ́ máa lóyún fún ajájá wọn tẹ́ ẹ bá ti mọ̀ wípé àwọn ìyàwó wọn ti tó méjì wọn ti tó mẹ́ta wọn ti tó mẹ́rin nínú ayé ìwọ obìnrin tó bá ti wá lọ fira rẹ̀ sísìn tó lọ lóyún ẹ̀sìn tó lọ làdílẹ̀ fúnru wọn n tó bá tẹ̀yìn rẹ̀ yọ mọ́ gbé wá sí orí ayélujára kó wá máa fi ṣe kíni kó máa fi disturb wá kó máa sọ pé gbére kan pẹ̀lú ọmọ kan kò sẹ́ni tí ó dáwó kan fún yín bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi rí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní agbára ṣùgbọ́n èmi personally èmi gan wà so disappointed nínú Alhaji Wasiu Ayinde Marshal níbi tí ọjọ́ orí wọn dé yìí tí wọn ò bá tiẹ̀ wá fẹ́ fìsì èmi lérò wípé ṣé ló yẹ kí wọ́n dákẹ́ ṣùgbọ́n kò yẹ kí wọ́n jáde ẹkún wa máa fi ní orí life kún máa sọ gbogbo wótòwótò èyí tí wọ́n ń sọ yìí eléyìí máa gbẹnu tán o eléyìí lágbára ṣùgbọ́n èmi ò dá wọn lẹ́bi náà bí kò ṣe àwọn obìnrin èyí tí wọ́n fira wọn ṣẹ̀sìn lọ́dọ̀ irú àwọn èèyàn báyìí ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí o kí ni tẹ́yìn náà rò lórí gbogbo ọ̀rọ̀ tó ń lọ káàkiri orí ayélujára gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ gẹ́gẹ́ bí ṣe wà abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.